hàn bá mo tó wí ẹ tó gbọ́ dáadáa wọn àbí aláya rẹ̀ dá mẹ́tàlá ìwọ̀n òbí dáa kọ́ wá hàn ìbọn níwájú tààwọn ní security tí mo bá rẹ pé. Mo kí wa pé ẹ tún káàbọ̀ ó tó jọ́ mẹ́ta. Yorùbá wọ́n ní ohun kan ọ̀nà ni àgbẹ̀ máa ń ké, bẹ́ẹ̀ sì ni ohun kan ọ̀nà ni àlùkò máa ń ké pẹ̀lú. Wọ́n ní odídẹrẹ́ ló máa ń ké tiẹ̀ nínú ẹ̀yàmẹ̀yà. Ẹ rí ọ̀rọ̀ olóyè Sunday Igboho tí àwọn kan gbà bí ẹni gbàgbọ́ tí òun ló ń kọ mí lóminú. Kò dẹ̀ sí nǹkan méjì tó ṣe ń kọ mí lóminú pé ọmọ Yorùbá ǹjẹ́ a ṣetán bí? Torí yẹ ká bèèrè wa léèrè, ṣé a ṣetán láti gbára wa kúrò lọ́wọ́ wàhálà àti ìdààmú tó bá wa? Ọlọ́run kan dá arákùnrin ní àkàndá ni, torí tí kì bá ṣe wípé àkàndá èèyàn tó jẹ́, èkíní ẹ ṣe fún, ẹ̀kejì tún lélẹ̀. Tá a bá dẹ̀ fura, Yorùbá ní pánsá ò fura pánsá já, ajá ò fura ajá jìn. Onílé tí ò bá fura olè ló máa ń koro lébẹ̀. Ó yẹ ká fura o ọmọ Yorùbá. Mo dẹ̀ mọ̀ wípé àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá ní tí wọ́n ń ṣe yé wọn, mo yẹ̀ṣẹ̀ gbà pé tí wọ́n ṣe yé wọn ni. Àwọn bàbá yẹn ohun tí wọ́n ń ṣe ó yé wọn. Ẹ rí pé láti ìgbà tí Sunday Igboho ti lọ sí ìlú Ìgbòho, tá a bá wo fídíò yẹn dáadáa, a rí wípé ó lọ bẹ̀, ó bá àwọn Fúlàní sọ̀rọ̀, ó bínú, ó faraya. Ó wá ní òun fún wọn ní 2 hours. Ó lóun fún wọn ní òun fún wọn ní 2 hours. Ó ní kí wọ́n release aláboyún àtọmọ àti everything tí wọ́n kó. Tẹ́ ẹ bá wo fídíò yẹn dáadáa, Sunday Igboho tí ìpààrọ̀ aṣọ tó ń bẹ lọ́rùn ẹ̀ tí wọ́n fi release àwọn ẹni, which is mean pé within 2 to 3 hours or let me say 4 hours wọ́n release àwọn ẹni tó rẹ́mọ̀ wípé bí wọn ò bá release wọn nǹkan lè ṣe àwọn Fúlàní tó wà ń bẹ̀. That to shows that a ní agbára láti kọ́ńkà àwọn ẹni tí gbogbo wa bá jọ fọwọ́sowọ́pọ̀ tí ìmọ̀ wa bá ṣọ̀kan. Now, another video tún wá surface níbi tí olóyè Sunday Igboho ti wọnú igbó ìjọba yẹn lọ, tí wọ́n ti lo drone, tí wọ́n ti ń wo ibi tí gbogbo àwọn Fúlàní yẹn wà. Ẹ máa gbọ́ mi dáadáa o, tí wọ́n ti ń wo gbogbo àwọn ibi tí àwọn Fúlàní yẹn wà. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n wá kéde kónílé-ó-gbélé. Ọmọ ṣe o. Ìkéde pé kí onílé-ó-gbélé láti aago 8 àárọ̀ sí aago 4 ọ̀sán. Wọ́n kéde gbogbo agbègbè náà, Òkè Ògùn ni o, Ẹ̀rin ni o, àti gbogbo wọn bá Ìbàràpá o. Ìjọba wá kéde curfew láìsí pé wọ́n ń jagun. Ṣé mi àti ẹ ti wá jókòó pé kí nìdí tíjọba ṣe kéde curfew ní ibẹ̀? Kò sí nǹkan méjì o, nítorí step tí olóyè Sunday Igboho fẹ́ gbé ni. Ìjọba sì wo ọ̀nà láti rí wípé ìgbésẹ̀ tí olóyè Sunday fẹ́ Igboho ṣe é ṣe. Ó náà ni pé kí wọ́n kéde curfew níbẹ̀ yẹn pé nobody should move from this time to this time. Ṣùgbọ́n ìjọba lè manipulate ẹ̀, wọ́n lè gbé lọ síbòmíì, torí wípé wọ́n mọ̀ wípé bí àwọn ò bá kéde ìkéde onílégbélé lágbègbè yẹn, Sunday Igboho àti àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ò ní dẹ̀yìn láti mọ́mọ́ wọnú igbó yẹn lọ. Kìlélẹ̀ yìí ẹ̀ka lọ́wọ́ kò ẹni pé kò gbọdọ̀ ṣe iṣẹ́ ìlú. Now, Mufti ìlú Ìwó, òun náà jáde, wọ́n kọ́ ṣe fídíò kan,
ó sọ nípa abúlé Sunday Igboho kọ́gbọ́n Gani Adams ó ti kọ́gbọ́n ó sì gbá ẹ̀yìn gbà tó tún wá ṣe fídíò míì tí mo fẹ́ play fún wa yìí wípé àwọn ọmọ ogun tòun gan wọ́n ní agbára ju àwọn ọmọ ogun Sunday Igboho lọ. ẹ gbọ́ mi dáadáa, àwọn ọmọ ogun tòun o, àwọn ọmọ ogun tóun train ni o, àwọn ọmọ ogun tàwọn àbí kí ló ti pè wọ́n, pé wọ́n ní agbára ju àwọn ọmọ ogun Sunday Igboho lọ. ẹ fẹ́ da Ifẹ̀ àti Mọdákẹ́kẹ́ rú kì í sáwọn tó ti pààyàn rí wọn ò pààyàn rí wọn ò lọ fọ́ ló ń lérí wọn ò ṣèkà fún anybody rí bẹ́ẹ̀ bá ní nǹkan lọ́wọ́ tó fi lè lọ kojú wọn bẹ̀rù tó yóò wulẹ̀ sọ fẹ́rẹ̀ ẹ̀gẹ́ èdè ọkàn àdá fẹ́ẹ̀ rí ni lọ́ba bọ́ sáà ni wọn lọ́ba máa gbàgbọ́ lọ́wọ́ wọn lọ́ba máa fọ́ wọn létí lọ́ba máa gbà ń pàkọ́ ọba máa gbé wọn ẹ máa jáde jáde wọn tó ní nǹkan dáadáa kò ní nǹkan náà àlà aṣọ òkú gbẹ nígbà DSS wọlé wọn hàn ni wọn fún fẹ́ẹ̀sì ní ẹ̀sà lọ DSS tó tún lójú àánú tó bá fẹ́ yìnbọn yóò yìnbọn níbàámu òfin ni tí wọn láwọn èrò wọn à mọ òfin kankan wọn fọ orí ẹ pa wọn fi máa fọ orí ẹ dànù wọn ní kan bẹ a máa hàn bàn mo tó wí ẹ tó gbọ́ dáadáa wọn à bí aláya rẹ dá mẹ́tàlá ìwò òbí dá kọ́ wá hàn ìbọn níwájú tààwọn ní security tí mo bá rí pé àìsẹ̀gbẹ́ yín ni bàbá ni pé ọlọ́run gan mọ̀ pé ẹrú ẹ̀ ní àwa òun la gbójúlé ẹ̀yin ponú débi yí pé ẹ̀ lọ́lọ́run kò sọ́nà ní gbogbo nǹkan tẹ̀ ń ṣe ìdí tí security wá fi beat gbogbo security òun náà nìyẹn gbogbo wọn bá yàtọ̀ la train lórí ọlọ́run wọn bẹ̀rù ọlọ́run wọn lè gba bribe sí rí wọn lè pààyàn wọn lè ṣèkà wọn lè yẹyàn jẹ wọn lè parọ́ mọ́ yẹn láyé torí wọn mọ̀ pé ọjọ́ kan ń bẹ táwọn odò wájú ọlọ́run ṣe bẹ́ẹ̀ ṣe lọ́lọ́run ṣe wájú àjọ dúró níwájú wa ṣe é rí ẹ̀ṣọ́ ara yín tí a bá fún yín lépè tẹ́ ẹ mọ́ nìyí kí ni ẹ ṣẹlẹ̀ wàláhì ó mú yín. pé òun challenge Sunday Igboho, can you imagine? ẹ wo strategy láti divert attention wa kúrò lórí àwọn Fúlàní tí wọ́n ń pa wá láti fọwọ́sowọ́pọ̀ láti kọ́ńkà wọn, then Islamic cleric kan tí kìí sọmọ Yorùbá ọmọ nú pé torí pé ó ń sọ èdè Yorùbá ó ń gbé ní ilẹ̀ Yorùbá ó wá sọ wípé òun challenge Sunday Igboho pẹ̀lú irú ẹkùn àti àwọn tàwọn security tóun. ẹ wá bá ń bi léèrè kí ni Islamic cleric kí ni tó ní security fún, kí ni mufti ìlú Ìwó kí ni tó sọ pé òun ní security fún, not because of pé láti lè benefit ilẹ̀ Yorùbá o, but láti lè tako ìran Yorùbá, because that security it is meant for Sharia prostitution. àwọn Sharia tí wọ́n fẹ́ gbé wá sí ilẹ̀ Yorùbá ò làwọn security yẹn wà fún. látàrí ìdí èyí mo kàn jókòó mú gbogbo fídíò yẹn láàrin èmi àti ta ni ọ̀dàlẹ̀ ta lọ̀rẹ aráàlú. ẹ rí àwọn kankan wà tó jẹ́ wípé tí a bá fi ara balẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tá a bá jọ fọwọ́sowọ́pọ̀ á jọ padà jàǹfààní ẹ̀ ni. arákùnrin yìí kò sí ìyàwó ẹ̀ ní Nàìjíríà, kò sí àwọn ọmọ ẹ̀ ní Nàìjíríà, ẹ ò lè yí òun gangan gbé fún alára ẹ̀. òun gangan fún alára ẹ̀ gan ẹ ò lè jí gbé. then ó wá lóun tún fi ara òun sílẹ̀ láti jà fún ẹ̀tọ́ ìran Yorùbá. àwọn ọmọ Yorùbá kan tún wá pé bíríkótó, wọ́n tún pé bíríkótó, wọ́n tún ń sọ̀rọ̀ aburú nípa ẹ̀. ìjọ wo gan la fẹ́ ṣe léyìí dá? ìjọ wo la fẹ́ sinmi pé gbogbo ẹnikẹ́ni tó bá ti fẹ́ ran ìran Yorùbá lọ́wọ́ ká gbógun tì wọ́n? gbogbo ẹnikẹ́ni tó bá ti fẹ́ ṣe ìran Yorùbá lóore ká gbógun tì wọ́n? gbogbo ẹ̀dá tó bá ti ń jà fún freedom ìran Yorùbá ká sọ wọ́n di ọ̀tá ara wa, ká bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ àlùfàǹsá sí wọn. ṣé owó tí wọ́n fún wa ni? a ó ná owó yìí yóò tán. ǹjẹ́ ìjẹ́ ọmọlúwàbí àti ìjẹ́ ènìyàn gẹ́gẹ́ bí ìran Yorùbá ǹjọ́ ń bẹ lára wa? torí wípé pánsá ò fura, pánsá já o. àjà ò fura, àjà jìn. bí onílé ò bá fura, àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá sọ wípé
olè á máa kóru ilé bẹ́ẹ̀. Ogun ti yí wa ká o, ṣùgbọ́n torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ̀ ń tako Sunday Igboho yìí, ọ̀pọ̀lọpọ̀ yín lẹ ò wọ́n tí social media ń sọ wípé we are in a problem. Ogun ti yí ìran Yorùbá ká, especially now Iléṣà and Ilé-Ifẹ̀, because ìwakùsà tí wọ́n wà ní Iléṣà àti Ilé-Ifẹ̀ deep down àwọn Fúlàní ni wọ́n ń kó wá kí wọ́n máa wá. Wọ́n dẹ̀ ń kó wọn wá. Wọ́n sọ bẹ̀yẹn di settlement láti strike nígbà tó bá tó ìgbà tí time bá tó. Ǹjẹ́ a ní backup yìí tá a lè fi back ẹ̀ up tí wàhálà yẹn bá búyọ lójijì? Ǹjẹ́ a ní defense team tí wàhálà yẹn bá wáyé lójijì? Ẹnìkan tá a tún rí nígbà tí Sunday Igboho wà ní Kútọ́nù, nígbà tí ó sì dúró ti Yorùbá nation, tó ní Yorùbá nation lòun fẹ́ ṣe, tó kúrò nílé, mélòó làwọn èèyàn tí wọ́n dìde? Mélòó ò ní àwọn ènìyàn tí wọ́n dìde wípé àwọn ṣe tán láti ṣe ti Sunday Igboho ń ṣe? Nobody. Gbogbo àwọn tán náà wọ́n dìde nígbà náà fake ni gbogbo wọn, wọ́n tún gbà àwọn èèyàn ni. Àwọn arákùnrin yìí ni ò tí ì gba ẹnikẹ́ni tó sì dúró tí n tó sọ. Ó ní ẹ má fóònù lówó, òun ò béèrè owó, ẹ kàn sọ wípé go ahead lásán ló nílò. Kí ló kù? Ẹ já fún support, ẹ já gbárùkùtì, ẹ já jẹ́ kó ṣe é. Ìyẹn ò sọ wípé kí ìyè àti àpọ́nlé kó má wà fún Ìbà Gani Adams. Ìbà ni wọ́n sọ wípé àwọn ò kì í ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò fún ìran Yorùbá, ṣùgbọ́n àwọn jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò fún ìlú Ọ̀yọ́. Ogun ò dẹ̀ ti bẹ̀rẹ̀ nílùú Ọ̀yọ́, so a ò lè blame Ìbà Gani pé wọ́n ò strike tàbí wọ́n ò dìde. Bó tilẹ̀ jẹ́ wípé n tá à ń gbọ́n sí ni wípé àwọn ọmọ tí wọ́n gan wọ́n wà lọ́wọ́ àwọn Fúlàní tí wọ́n gbé wọn, kò dẹ̀ sẹ́ni tí wọ́n lè gbé. Wọ́n lè gbá àwọn ọmọ yẹn Sunday Igboho náà, so oyin ò kí ṣe ń ta lè fi yọyàn. Wọ́n gbé àwọn ọmọ ẹ̀yìn Ìbà Gani Adams, àwọn tí wọ́n tún gbé ransom lọ, pé àwọn tí wọ́n tún gbówó lọ, wọ́n tún mú wọn náà mọ́lẹ̀. Adẹ̀gbẹ̀rẹ̀ yín ní jagunjagun ìran Yorùbá, ẹ̀dẹ̀ sọ pé ní àwọn ọmọ ogun, sáwọn ọmọ ogun yóò lè forí làkú ni. Pé níbi tó dé dúró yìí, ẹ mú yàn, àtúngbówó lẹ́tún mẹ́rin tó gba àwọn tó gbó wá àjọ nígbà ni. Kẹ́yìn náà wàá múra kẹ́tún wá náà fẹ́ gbówó lọ ńgbà kejì, àwọn tán wá gbówó yẹn kẹ́yìn náà tún wá kó wọn, kẹ́ sọ di battlefield. Nígbà tá a bá tó ṣe tán láti gbára wa ni o. Ọlọ́run sì ti rán ẹni tó lè gbà wá sí wa lákòókò yìí. Àwa ni kí a má fi ayọ̀ fọ́, nítorí pé látara olóyè Sunday Igboho ọ̀pọ̀lọpọ̀ àwọn akíkanjú ọmọ Yorùbá tún lè dìde láwọn tí wọ́n ń tẹ̀lé lẹ́yìn, tí wọ́n á dúró tán tó jẹ́ pé Sunday Igboho nìkan la máa rí, ṣùgbọ́n ní inú Igboho gan òun gan ju ẹyọ kan lọ. Eléyìí ni tó ń ṣe mí ní kàyéfì pé irú ìdáwó gan ni mufti ìlú Ìwó jẹ́. Kí ni agenda mufti ìlú Ìwó lórí ìran Yorùbá? Torí pé mufti ìlú Ìwó ti succeed lórí Ìwó fún ara rẹ̀ gan, lórí ọba Ìwó, lórí Olúwo, lórí àwọn ọmọ Ìwó, lórí gbogbo àlejò àti Ìwó. Mufti ìlú Ìwó ti succeed torí pé ìran Fúlàní ti ń bẹ nílùú Ìwó, àwọn ni wọ́n dẹ̀ gbé wá, àwọn ni wọ́n initiate, àwọn ni wọ́n máa bá ṣe ṣe. Ṣùgbọ́n láti lè spread ẹ̀ káàkiri ilẹ̀ Yorùbá, òun níbi tarákùnrin yẹn ti ní problem. Kò dẹ̀ sí ọ̀nà tó lè gbà torí pé ẹ̀rù Sunday Igboho ń bà wọ́n, wọ́n sì ń wo ọ̀nà tí wọ́n lè fi bring it down. Láti wá lè má rí Sunday Igboho bring down, ó kù sọ́wọ́ èmi àti ẹ̀. Ire o.